mi ọjà tọ́lọ́run bá dá ẹ̀dá ò lè tú ẹ̀dá ò lè tú ọjà tọ́lọ́run bá dá ẹ̀dá ò lè tú ọjà tọ́lọ́run bá dá ẹ̀dá ò lè tú ẹ̀dá ò lè tú ọjà tọ́lọ́run bá dá ẹ̀dá ò lè tú àṣebàjẹ́ ṣèbàjẹ́ ìbàjẹ́ ò dáṣẹ́ aládùúró ọjà tọ́lọ́run bá dá ẹ̀dá ò lè ọjà tọ́lọ́run bá dá ẹ̀dá ò lè tú. Mi kí gbogbo àgbáyé ṣé tí rí gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti bá fídíò yìí pàdé ojú yín ò ní relédè yìí bẹ́ẹ̀ ni ní agbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè gbogbo bẹ́ẹ̀ ṣe ń wo àwọn iṣẹ́ mi tínú yín dẹ̀ ń dùn sí mi láti wo iṣẹ́ mi láti kílíkì lórí fídíò mi ẹ wò gbogbo yín pátápátá ẹ máa rójú rere Ọlọ́run ẹ máa bá àánú Ọlọ́run pàdé inú Ọlọ́run á dùn sí yín ṣé ti rí ọjà tọ́lọ́run dá ó ní Wùmí Òkọ̀rọ̀ multi talented ọjà tọ́lọ́run dá ó ní mí ẹ̀dá ò dẹ̀ lè tù ẹ̀dá ò lè tù mi ò mọ ohun tí obìnrin tó gbé nígbà àwọn ọkùnrin mi mọ nǹkan tí obìnrin tó gbé nígbà àwọn ọkùnrin tó fi jẹ́ wípé kí obìnrin kó tó lè jẹ́ wípé wọ́n fi ààyè gbà wọn ò ní máa tẹ́ńbẹ́lú iṣẹ́ ẹ̀ àfi kí wọ́n kọjá lára rẹ̀ àfi kán kọjá lára rẹ̀ tá bá rán wọn lẹ́yìn wọ́n máa pọ́n la bẹ́ẹ̀ ni mò ń bọ̀ wá síbi ètò tí mo fẹ́ ṣe o torí mo pe àkọlé rẹ̀ ní Yorùbá ẹ̀rí àṣàfin a máa tọ́lẹ̀dọ́lẹ̀ ní tàdán ibi tí mo fẹ́ kọ́kọ́ ti bẹ̀rẹ̀ tí màá ti mú kí n tó wá lọ já ibi tí mò ń lọ yẹn gangan ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ explain better fún yín ni kó lè bá yé wa ẹ ṣé mo dúpẹ́ ṣé mọ̀ pé mo máa ń dárúkọ wa lánú wa ibi tó bá tún kù sí ni kò wí nígbà tí dádì mi K1 the ultimate tí wọ́n ṣe ayẹyẹ fún ìyá wọn ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀ nípa pé wọ́n ní àwọn aláàfáà ganu sí ọ̀nà ganu sí yẹn bí Ọlọ́run ló rán mi sí dádì mi K1 the ultimate despite wípé mo jẹ́ Arábàmbí nítorí Àlàbí tèmi gangan Ajíbọ́lá Paso Wonder ọkọ mi olórí mi àlẹ́ everybody Arábàmbí ni nígbà tá a wà ní Mùṣín Ọlọ́run á rán mi sí wọn táwọn èèyàn bá ṣèbàjẹ́ wọn mo máa ń gbìyànjú láti tún ìbàjẹ́ wọn yẹn ṣe fáwọn èèyàn mo wá wọ studio ganu sí yẹn mo wá fi kọ orin mo fi kọ orin tẹ bá ẹni tó bá wà pẹ̀lú mi lórí YouTube channel Wùmí Òkọ̀rọ̀ TV mo ti póòsì ganu sí yẹn èmi ni mo kọ́kọ́ kọ orin ganu sí yẹn tí mo fi bẹ àwọn aláàfáà wọ́n wá lọ ń play ẹ̀ ní gbogbo rédíò Nàìjíríà rédíò Kwara ẹ má bínú rédíò Nàìjíríà tí mi ti ń ṣiṣẹ́ ní gbogbo Ìlọrin Diamond FM Sobi OFM ó lọ fà gan nílọrin yẹn àwọn aláàfáà wa ń jó sí ṣé mọ̀ pé mo ti kú bó ṣe fẹ́ wá fún K1 the ultimate tó kódà ẹnjìníà mi Comrade Shalom ó tẹ́sífẹ̀tì sí wípé èmi ni mo kọ́kọ́ kọ orin ganu sí kó tó di wípé Àlàbí tèmi gangan òun náà kọrin ganu sí dádì wa náà tọ́jọ́ ọ̀gá fún wa K1 the ultimate àwọn náà kọrin ganu sí ṣáàbí Portable náà Sàṣùṣẹ̀ òun náà kọrin ganu sí àti àwọn olórin yòókù in fact tó fi mọ́ Òṣùpá Akórèdé àti Alao Malaika Kibla Fuji ṣáàbí lífù yìí pé ọ̀wá lánú wa yẹn ẹ mọ̀ tó sọ ni ó lé mi gbogbo ọ̀yà ló ń pe rẹ̀ lòdù wèrè ni ẹ bá mi bí léèrè pé tiẹ̀ dà ẹ béèrè lọ́wọ́ wa lánú wa yẹn ẹni tiẹ̀ dà because orin ó wu ọ̀wá lánú wa yẹn but ó ń fúnra lára rẹ̀ ó wu orin bẹ́ẹ̀ ni jíngù lọ́lọ́run pè sí
kó pákéjì jíngù kódà jíngù tiẹ̀ gan ti fẹ́ lé gbogbo àwọn oníjíngù màjèsín ó ti fẹ́ lé wọn kúrò lórí igbá irọ́ ló dẹ̀ pa ọ̀rẹ́ mi lé kúrò lórí igbá ọ̀gá tí mò ń pè ẹ́ nígbà kan nìyẹn tó ti sọ wípé àforí àfọrùn àfi kó jẹran sóko sí lára mi kó mọ̀ jẹnu rọ̀gì bíi kílíbà ọlọ́wọ́ kò dẹ̀ wù mí ò lẹ́lẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni tó bá wù mí mo lè tó sí ẹ fúnra mi bẹ́ẹ̀ ni torí pé irú yín amọ́rú yín ògo lẹ máa ń fẹ́ táàpù lára èèyàn ṣé mo dá jẹgbẹ́ mi lọ ni èmi who am I ṣé mo dá jẹgbẹ́ mi lọ ni ọlọ́ọ̀ni kì í ṣe èèyàn mo mọ nǹkan tó ń wá lára mi ògo ló fẹ́ táàpù kò dẹ̀ sáàyè fún ẹ bẹ́ẹ̀ ni kò sáàyè fún ẹ ó wá ń sọ wípé ńgbà ó wá rí orin yẹn tí mo pọ́ọ̀sì ó wá lèmi gbogbo ọ̀yà ló ń pè rẹ̀ lòdì ẹ̀yin náà máa ṣe hà ẹ wá bá mi bí lèrè pé ti ẹ̀dà lórí igbá because láti ya 2000 tí mi ti ń gbé rẹ́kọ̀dì jáde àwọn mákẹ́tà ló máa ń gbé mi jáde àwọn mákẹ́tà náà máa pè mí wípé òkò ọ̀rọ̀ wá ṣe orin fún wa torí pé wọ́n mọ̀ pé total package ń bẹ lọ́dọ̀ mi máa ò lè ṣe fẹ́ sí bẹ́ẹ̀ ni total package ń bẹ lọ́dọ̀ mi so àwọn mákẹ́tà sọ fún mi irú orin báyìí làwọn fẹ́ orin tí mi fi kí former governor Abẹ́òkúta gómìnà Gbẹ́ngà Daniel mákẹ́tà mi tó gbé mi jáde tó gbé mi wọ studio ó sọ irú oríṣi orin tí màá fi campaign fún former governor Gbẹ́ngà Daniel ẹlẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ wọlé ìyẹn náà wà lórí YouTube channel Wumi Okoro TV ẹ máa rálàbí tèmi gangan bẹ́ẹ̀ bí mo ti sọ pé Alábí ń relé ìwé o Alábí ń relé ìwé o mákẹ́tà ló ń gbé mi jáde wàá sọ irú orin tó fẹ́ kí n kọ fún ẹ ní company yẹn ni ẹ wá bẹ̀rẹ̀ ìpè tiẹ̀ dà wèrè ni ẹ ó mọ nǹkan tó ń jọlá lọ́dọ̀ mi ọlọ́ǹsẹ̀ ọmọ Ìbàdàn tó jẹ́ wo tó bá jẹ́ pé òkín sọmọ Ìbàdàn nítorí pé ìlú ńlá ní Ìbàdàn o àwọn èèyàn ńláńlá náà dẹ̀ wà ń bẹ̀ wọ́n ń sọ ní dọ̀tí bíi tiẹ̀ àti pé Ìbàdàn tó wá jẹ́lú ìyá mi Mọ̀dínà mi dẹ̀ ní Ìbàdàn ẹ mọ̀ pé ńgbà tí kábíyèsí ọba wa Ládọjà Adéwọ̀lú tán gbadé mi wọ stúdíò mo kọrin fún wọn a ti ń jọba nílẹ̀ yìí lọ́jọ́ tó ti pẹ́ kò ṣẹlẹ̀ rí lọ́ba Ọ̀làdọ́jà ó wà lórí YouTube channel mi bó tiẹ̀ jẹ́ wípé mi ò tí ì ṣe complete fídíò ẹ̀ ó gbá gbogbo àwọn tó ń jẹ nìyẹn ibi tí ń bá wá fún ẹ dé wo bí mi lásọ mi ní kọ́ńbọ̀dù aṣọ o mi ní kọ́ńbọ̀dù aṣọ àmọ́ kọ́ńbọ̀dù orin àti ọ̀rọ̀ ibi tí ń bá wá fún ẹ dé ò bá torí mi sá kúrò Ìbàdàn because àwọn tó ń tẹ̀lé ẹ gan wọ́n gba kámú ni ó máa ń torí pé kó o dóòbò obìnrin ó dẹ̀ máa ń ya obìnrin ní wèrè mo máa gbogbo àwọn tó yà ní wèrè náà wọ́n á wá sọ́fíìsì ẹ̀ wá gbowó oúnjẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní torí kí ló dé tó wá ń sá fáwọn nígbà tó yà wọ́n wèrè tán wọ́n náà wá máa proud mo yà ń wèrè ni mo bùjọ níwó bí má cha ẹ̀ lọ́dọ̀ tèmi wo bí má cha ẹ̀ o má cha ẹ̀ abẹ tán bá fi fárí àjànàkú ni wọn ò gbọ́dọ̀ fi fárí ológo ṣẹ̀ṣẹ̀ mi ò fọ́nbù mi ò gbéraga ṣùgbọ́n má cha ẹ̀ lọ́dọ̀ tèmi ó máa ń ya obìnrin ní wèrè ọlọ́ndẹ̀ wá ṣe kínní ọlọ́run má jẹ́ ìgbòdà lórí gbàtà ń pè é lọ́gàá tó fi rẹ̀ sípò ọ̀wọ̀ torí pé mo fẹ́ jẹ́ ẹ̀sùn ọ̀gá mi Fatai Adeniyi Kazeem tí n bá ti wá sí Ìbàdàn láti rédíò Kwara wà láfi kí n dé sóńtẹ́ẹ̀lì lọ́dún ẹ̀ ó fọ́ mi létí ní Galaxy nígbà tó fi ń ṣe Orosi ọ̀rẹ́ mi Yétúndé Badmus olórí ó ní Wùmí ó ní fọ́ etí ẹ̀ padà mo ní má jẹ́ ń fọ́ létí mo lórúkọ tá a pe ẹlẹ́dẹ̀ kò í jẹ́ kára ó ní ẹlẹ́dẹ̀ Yétúndé lórúkọ wo ló ń pẹ́ ẹlẹ́dẹ̀ mo ní ọ̀gá ni mò ń pè sórí tán bá bí ẹ dáa ní ìsìn òtó bẹ́ẹ̀ mọ́ ò ní mọ àwọn tí ó mọ gbẹ́ ẹ létí gbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀tá mi létí gbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀tá mi létí bàtà bá wú lọ́kọ̀ tẹ́bọ̀ nítorí ọ̀rọ̀ mi
gbàgbàgbà ẹgbà ọ̀tá mi ọlọ́run gbogbo orí òkè tí mo gùn ẹgbà ọ̀tá mi létí wọn ò ní mọ àwọn tí ó mọ gba etí fún ẹ rábì ò tó bẹ́ẹ̀ mọ̀ ń sìn ìyá tó fi jẹ mí nínú ẹgbẹ́ oko ló fi tú ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ oko ló fi tú tó o bá fọkọ́ tú ẹgbẹ́ ẹ̀dọ̀ nítorí ọlọ́run ẹgbẹ́ tó jẹ́ wípé ọ̀rẹ́ mi inú ẹ òní ẹ ló dá sílẹ̀ ọ̀rẹ́ mi inú ẹ Gbẹ̀ngà Adébóyè ọ̀gá mi Gbẹ̀ngà Adébóyè àwa 8 péré la dá ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ sílẹ̀ o obìnrin 2 ni wá èmi àti olórí Yétúndé Badmus ọ̀rẹ́ mi Òṣogbo láti lọ fún ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní FIBAM bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn bá tiẹ̀ kúrò nínú ẹgbẹ́ tó yẹ kí wọ́n kúrò nínú ẹgbẹ́ FIBAM kò dẹ̀ sí nǹkan tó jẹ́ kó kúrò nínú ẹgbẹ́ FIBAM o ti fokó tú ẹgbẹ́ yẹn kó tó wá di pé àwọn aláyé eré wọ́n wá sa ẹgbẹ́ yẹn jọ padà bẹ́ẹ̀ ni bàbá Sàkórà l'Ógbómọ̀ṣọ́ olórin làwọn náà o olórin ni bàbá Sàkórà olórin jùjú ni wọ́n bẹ́ẹ̀ ni kódà ńgbà tí mo fẹ́ lọ ṣeré Fàlájì Jàbárù ní my 12 lẹ́kọ̀ọ́ lọ́dún yẹn bàbá Sàkórà wọ́n kọ̀ǹpóòsì orin fún mi mi ní fọwọ́ oore bọ aṣọ ìgbà táyà wá fẹ́ lọ yan olóyè ẹgbẹ́ èmi ni wọ́n fi ṣe jẹ̀ga èmi nìkan lóbìnrin nínú gbogbo àwa tá a jọ travel jẹ̀ga yẹn tá a bá ti dé hòtẹ́ẹ̀lì tó bá ti lè fi kọ́kọ́rọ́ rúùmù tèmi lé mi lọ́wọ́ mo wóró kò mọ́ rí nìyẹn mi ò ń bá wọn du oúnjẹ wípé wọ́n fẹ́ gbóúnjẹ dé torí mo gbé kúlà dání tó bá ti lóúnjẹ lélẹ̀ tí n bá ti dà á bẹ̀ ibi mi wọ́n ń lọ lélẹ̀ ó dọjọ́ tá à ń sọ yìí hòtẹ́ẹ̀lì tá a dé sí nílẹ̀rọ èmi ò mọ̀ yí pé wọ́n níná bí mo ṣe máa ń ṣe náà ni mo ṣe bọ́ ṣe fún mi ní kí rúùmù tèmi báyìí mo bọ́ sínú yàrá mo wóró kò mọ́ rí ni gbàtílẹ̀ wá ń ṣú máa ń ṣe prayer lóru mo wá ní kí n jáde síta pé kí ló dé wọn tán jẹ́ fún wa ni ṣé mọ̀ pé ìrọ̀lẹ́ tá a fi débẹ̀ èmi ò mọ̀ pé wọ́n níná kí n jáde báyìí kí n lọ ṣẹ́ẹ̀kì àwọn ará wa yòókù àti bàbá Sàkórà ìbẹ́nì kankan nínú rúùmù wọn kí n jáde pé àbí wọ́n ń ṣe fàájì torí ilé ọtí kan ó wà ní àbàyè hòtẹ́ẹ̀ yẹn kí n jáde báyìí kí n wò wọ́n àṣé wọ́n fi orò lọ́dún yẹn nílẹ̀rọ mo wá bẹ̀rẹ̀ mo wá fi àyà wọnú hòtẹ́ẹ̀ yẹn lọ padà gbà tó máa dàárọ̀ ọjọ́ kejì tí gbogbo wọn àwọn kan ní kọ́kọ́ rán wá wọ́n gbé mọ́tò wá wípé kí n máa bọ̀ wá mu ní kí ló ṣẹlẹ̀ ẹnìkankan yín ò sùn ibi ilé ni àwọn ò sùn hòtẹ́ẹ̀lì ọba tàbí gànà làwọn lọ lè sùn mu ní ẹ wá sọ fún mi ṣé o wúlò fáwọn ẹni mo ní ẹjọ́ nítorí Ọlọ́run kí ni ìtumọ̀ pé ṣé mo wúlò fún yín iṣẹ́ ẹgbẹ́ ni mo wá ṣe tí ìbá tún wúlò bó lẹ fẹ́ kí n ṣe bí wọ́n bá kúkú fún wa ní yàrá ọ̀hún kò sẹ́nì kankan tó sùn tì inú wa mo ní èmi wá jẹ́ ẹran tẹ́ ẹ lè mọ̀ sùn tì ọ̀ṣẹ̀rẹ̀ èèyàn ní èèyàn wá rí ròdòròdò bó ṣe rí yìí gbáyé yẹn dẹ̀rẹ́ mi tí strong èèyàn wá rí ròdòròdò bó ṣe rí yìí wá ní ẹnìkankan wá ní lè jẹran túnkù sí lára rẹ mo ní mo fàyín kóòtù Ọlọ́run bó wá ní bá àwọn wá gbé ọ náà ni àwọn wá gbé ọ náà nítorí ìgànnẹ́ làwọn tún fẹ́ mọ̀ gbà lọ ìlú yòókù tá a fẹ́ mọ̀ lọ mo ló dà ẹ ṣé o ń bá wọnú ọkọ̀ àwa dé Ìgànnà a lọ kí kábíyèsí wa kábíyèsí ò Ṣàbígànnà ó yá yìí pọ̀ mo ní kábíyèsí èmi gangan fúnra lára mi èmi ni màá fẹ́ yín Ṣàbígànnà rẹ́rìn gan wọ́n nínú àwọn dùn sí ibi mi wá ń lọ lélẹ́yìí tán bá pè nǹkan ní orò tán bá pè nǹkan ní àṣà ẹ jẹ́ ká máa pọ́n àṣà wa lé nílẹ̀ Yorùbá ìwọ o dress like ọkùnrin ó ń ya fọ́tò olóòlù ó ń ṣe fídíò fọlóòlù ó bẹ̀rù ẹ̀rù ọba torí wípé ó jálẹ́sìn mùsùlùmí ó wá ń rí ẹ̀sìn ìṣẹ̀ṣe òun rí fín
kódà ò lè rárá tó bá jẹ́ olè ni ò ní ìdí àti dress like ọkùnrin ó yẹ kó kọ́yàn sáyà báyìí náà ni kó wá wọ ìró àti bùbá kan mọ̀ wípé obìnrin ni ẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ di ajágbe mọ́ kèfèrí. ṣé bí mo gbórin Ifá jáde pé ẹjọ́ ní Ifá ó bọ̀ fá ẹjọ́ lọ́sùn ó bọ̀ sùn ẹjọ́ ní Ifá ó bọ̀ fá o ẹjọ́ lọ́sùn ó bọ̀ sùn ẹjọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ní Ifá ó bọ̀ fá. prophet ni mí náà àmọ́ inspiration tí Ọlọ́run mi sí mi wípé kí n fi ṣe wàásù ó ló jẹ́ kí n kọrin Ifá. tó bá sọ fún mi wípé mi ò kí ń ṣe wòlíì má sọ fún mi pé mi ò kí ń ṣalóore. orí òkè bàbá mi Mósè Orímọládé ni mi ti gbọ̀ pa wòlíì tèmi máa sọ fún ẹ wípé kó jẹ́ ká ṣeré ẹ̀mí I'm very sure pé mi máa tẹríba fẹ́ mi ni bọ́ ntọ́lọ́run rán mi pé kí n fi ṣe wáàsí ó ní mo fi kọrin Ifá yẹn kì í ṣe wípé bóyá ẹ̀sìn torí pé àbáláyé dáná máa bí nínú yín nídìílé yín tí ò ní jẹ́ wípé ìdílé àbáláyé ló ti wá ń tán pè lábàláyé original pure one gbogbo yòókù kọpí ni ìwọ wá ń lọ ya fídíò lóòlù ibi tí màá tún wá ń lọ lélẹ́yìí o ẹ wá ń sọ wípé sóyẹ kó lóòlù ọmọ jáde lọ́sàn-án gan tabaró lóyún tí ń rọbí ńkọ́ olóòlù kì í ṣèkà tá a bá rán tí níjọ́ kìíní àná obìnrin kan ń wojú Ọlọ́run lọ́wọ́ ó jáde sólóòlù lẹ́nu olóòlù súre fún un arábìnrin yẹn ó dẹ̀ fi inú ṣoyún ó fẹ̀yìn gbọ́mọ pọ̀n ẹni ó bá mọ̀ tàn tí mò ń sọ yìí tóbìnrin bá ń rọbí ìyẹn yàtọ̀ ẹ wá ní kákàǹsù olóòlù because of what fún kínni gbogbo ọdún yòókù náà lọ́rọ̀ tí wọ́n tá ń ṣe o ní ọdún tí mo máa ń mú obì tí màá lọ sí Ìkàrẹ́ àbí ibi tá tí màá ń mọ́bì ńgbà yẹn Ọ̀rẹ́ tí màá lọ sí Ọ̀rẹ́ láti lọ mú obì tí màá mú lọ sí north àwa ń lọ adójú ọ̀nà náà bá ní wọ́n máa ń sọ̀rọ̀ lérí abẹ ẹ̀ń tá a máa ṣe ni pé gbogbo ẹ̀yin obìnrin a máa gáìdì yín mo ní ẹ sọ mí kalẹ̀ ẹ má wulẹ̀ sọ pé fẹ́ gáìdì mi wọ́n pè nǹkan lóró ẹ má jẹ́ ká tẹ́jú àṣà mọ́lẹ̀ ẹ sọ mí mo sáà ti sanwó ọkọ̀ ẹ̀yin ẹ sọ mí lágbára Ọlọ́run àgbò tí ọba lẹ́yọ ọdún ni a bá tẹ̀ mí ẹ̀mí lójú ẹ sọ mí mi ò ní jẹ́ aago tó kú sórí iṣẹ́ mi ò ní kú sórí iṣẹ́ ọjà ni mo fẹ́ lọ rà sọ́tí ayé ìgbà yẹn dẹ̀rẹ́ kò tí ì sí fóònù mo sọ̀kalẹ̀ níbi tí mo dé ni àwọn dábàá yẹn sọ mí ni àwọn obìnrin yòókù wọ́n bẹ́ńdà wọ́n gàlé wọn lórí mo lémi kọ́ ní òṣè yẹn tá bá ti pè nǹkan ní èèwọ̀ torí má ṣe é ayé ló ń gbé ajá ń dánwò ó dẹni ọ̀run Ọlọ́run ní jó dẹni ọ̀run kábíyèsí wa o bàbá wa Olúbàdàn ọba Ládọjà èmi ò fọwọ́ sí pé kákàǹsù olóòlù o torí pé ètùtù ó ní gbogbo àwọn bẹ́gùn bá jáde bí kan bá jáde yẹn tèmi kan ní wípé tẹ́gùn bá jáde kó má ṣe jàgídíjàgan kó má di eégún pààyàn gbogbo bí mo ṣe pariwo tó pé kó má di eégún pààyàn síbẹ̀síbẹ̀ náà sáàrẹ̀ eégún tó pààyàn lẹ́yìn ẹ̀ ni ìyẹn lèmi ò fọwọ́ sí ṣùgbọ́n wípé láti wípé kákàǹsù olóòlù yẹn kí ló dé ẹjọ́ ní fọ́ọ̀bọ̀ fànà kọ́lọ́sùn ó bọ̀sùn kọ́lọ́rọ̀ ó sọ̀rọ̀ tiẹ̀ ẹni bá jẹ́ pé kìrìsìtẹ́nì ní kó lọ ṣọ́ọ̀ṣì mùsùlùmí ẹ lọ mọ́sálásí Ọlọ́run ò rán anybody iṣẹ́ láti wípé ká takora wa ẹ má jà tako ẹ̀sìn kankan ẹ jẹ́ ká gbà láàfíà láàyè lórílẹ̀‐èdè yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí àṣọ mi ẹ bá mi láìkẹ̀ ẹ bá mi subscribe síbẹ̀ ká bàjẹ́ fẹ́mi àtẹ̀yìn 08141214070 a nípàdé ayọ̀ aládùúgbò ńdọ́là ẹ ṣé mo dúpẹ́.